Alágbára lọ́lọ́run mi, ó ga jù ayé lọ. Alágbára ní Jésù mi, ọba àwọn ọba, ọba tó láyé àtẹ̀kùn rẹ̀ níkàáwọ́. Kò máa sọ ohun tí kò lè ṣe. Mo ló ga jù ayé lọ, alágbára lọ́lọ́run mi, ó ga jù èṣù lọ. Alágbára ní Jésù mi, òun lọ́ba tó láyé àtẹ̀kùn rẹ̀ níkàáwọ́. Kò máa sọ ohun tí kò lè ṣe. Bàbá rìnrìn tá a lọ láti ibùdó kan dé ibùdó kejì, ṣá lè rá lágbára tó dàbí Ọlọ́run yìí? Kò tiẹ̀ sí. Èmi ò tí ì rẹ́ ni tó dàbí Ọlọ́run ọba, mi ì tí ì rá lágbára náà tó dàbí Ọlọ́run mi. Ọlọ́run tó lágbára, Ọlọ́run alágbára, Ọlọ́run alágbára, a yìn orúkọ rẹ̀ lógo lónìí. A dúpẹ́ pa a tún rẹ̀mí, Olúwa ṣeun pa a tún ríra wa lónìí lórí ètò Ìjì Òwúrọ̀ lọ́jọ́ Sunday. Gbogbo ìgbà náà ni máa ń sọ, ẹlòmíràn àti ẹ̀mọ́ bínú bí mo ṣe ń sọ pé kí tiẹ̀ ló dé gan ìwà àti obìnrin yìí wà àti kó máa yan á mọ yẹn ni. Torí ìdí tá a fi wà láyé, tá a fi wà láàyè, òun náà ni pé Ọlọ́run ló fún wa lóore ọ̀fẹ́. Bá tábàárò oore ọ̀fẹ́ gbà á lè wà láyé, àbí bẹ́ẹ̀ kọ́. Mo tiẹ̀ dúpẹ́ fún orílẹ̀-èdè Nàìjíríà, mo dúpẹ́ fún gbogbo ohun tọ́lọ́run ń ṣe ní orílẹ̀-èdè yìí. Ọlọ́run kúkú mú wá sí èbúté ògo lágbára lọ́wọ́ Ọlọ́run. Èyí mo fi kí wa káàbọ̀ sórí ètò Ìjì Òwúrọ̀ lónìí. Àlàáfíà lèmi wà, gẹ́gẹ́ bẹ́yìn náà ti wà lálàáfíà. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Lónìí ẹ ti mọ̀ láṣà wa pé a máa gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run lóní pẹrẹwu láti ọwọ́ àwọn ìránṣẹ́ Ọlọ́run tọ́lọ́run gbé kalẹ̀ lórí ètò yìí. Kó tó di pa wá bọ́ sí abala àtọ̀rọ̀ Ọlọ́run, ẹ ti mọ̀ pé a kọ́kọ́ lọ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó dá èmi sí, tó dá ẹ̀yin náà sí, tí kìí ṣe mímọ̀ ṣe wa tá a fi wà láyé, tá a fi wà láàyè. Ṣé mo rin yẹn? Ó ní ó mú mi wà láyé, ó ṣeun o, ó mú mi wà láàyè, ó ṣeun o. Ọ̀pọ̀ ló fẹ́ rọjọ́ òní ò tó jẹ́ wípé àìsàn táyé sọ pé kò tó nǹkan ló mú wọn lọ, ó mú wa wà láàyè, ẹ ṣeun o. Tó ẹ jẹ́ a lọ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Bá a bá padà dé, a wá bọ́ sínú abala ti ọ̀rọ̀ Ọlọ́run lóní pẹrẹwu pẹ̀lú àwọn ìránṣẹ́ Ọlọ́run tó ti wà ń kalẹ̀. Ẹ jẹ́ ká lọ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lákọ̀ọ́kọ́. Bàbá, ní orúkọ Jésù, Ọlọ́run ayérayé, a gbé yín ga nítorí ẹ̀yin nìkan ni Ọlọ́run, ní pàtàkì lórí ayé orílẹ̀-èdè yìí, lórí ilé kọ̀ọ̀kan, lórí ìpínlẹ̀ kọ̀ọ̀kan. Ò jẹ́ kí wàhálà ó ṣẹlẹ̀. Gba ọpẹ́ wa. Èwo tó láǹfààní láti máa wò mí ò ní sọkún mọ́ o. Ẹkún rẹ yẹn ó máa dẹ̀rín lọ́sẹ̀ yìí. Orí rẹ ò ní gbàbọ̀dè, kò ní yí padà, torí Jésù Kristi Olúwa wa. Àmín. Mo kí gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run tó láǹfààní láti máa gbọ́ mi lẹ́ẹ̀kan sí i. Orúkọ mi ò yí padà, wòlíì àti ajíhìnrere Àkàndá Jésù, tí a mọ̀ sí Disciples of God Church International, aka Àkàndá World Outreach Ministry, ní ìlú Òṣogbo. Níbikíbi ní ìlú Òṣogbo, tàbó ń bọ̀ láti Àbújá, ń bọ̀ láti Èkó, ó fẹ́ wá sí ọ̀dọ̀ bàbá Àkàndá Jésù ní Miracle Camp wa ní ìlú Òṣogbo, sọ wípé Àkàndá lòun lọ, Àkàndá lòun lọ ní òpópónà Abèrè ní Owódé Ẹdẹ ní ìlú Òṣogbo. Tó o bá ti dé junction bẹ̀, ó ti rí signboard bàbá Àkàndá gbàgàdàgbàgàdà, wọlé kanlẹ̀ sí orí òkè yẹn. Mi ò mọ orí ìṣòro tó ń yọ ìwọ lẹ́nu, tí alágbára ti ń bẹ nínú ọ̀run tí ò lè ṣẹ́. O láìsàn kan lára tàbí òmíràn wà níbẹ̀. O lẹ́ni tó ní àrùn ọpọlọ. Mi ò ń so ènìyàn mọ́lẹ̀ sí ṣọ́ọ̀ṣì tèmi. Àdúrà tí n bá ti gbà lẹ́sẹ̀kẹsẹ̀ tí Ọlọ́run ò bá ti gbọ́, a jẹ́ wípé lábẹ́ iṣẹ́ ìránṣẹ́ tèmi, Ọlọ́run ò fi ìyanu tìrẹ síbẹ̀ ni. O lẹ́ni tó ní àìsàn, ò ní HIV, ó ti ń pariwo kíní kan, bóyá màá kú àbí mi ò ní kú. You are not going to die. What you need to do is to take steps and coming down to that mountain. I'm assuring you, by coming down to that mountain, you will testify to the goodness of God. There are truly many different types of mountains. You have been going from one prophet, going from one pastor to another. But I'm assuring you, by coming under my ministration, you will testify to the goodness of God. It is well with you in the mighty name of Jesus Christ. Ọ̀pọ̀lọpọ̀ pè mí pé bàbá, a máa ń lá àwọn àlá kan tó strange sí wa. Mo lè mọ́ fẹnu kan tiẹ̀ lọ́sẹ̀ yìí, ṣùgbọ́n àwọn tó pè mí jù, wọ́n náà máa ń rí ara wọn ní orí àkìtàn, ibi tó máa ń da pàǹtí sí.
kò sí àárọ̀ àlá kan tó yẹ kó rọ̀ ìyẹn fún ọ. Iṣẹ́ ayé ni kò dára, ìkórìíra ni. Tó o bá rí ara ẹ pé òun wẹ̀ nínú omi odò àgbàrá, iṣẹ́ àwọn àjẹ́ ni kò dára. Tó o bá ríra rẹ, òun ríra rẹ ní bòjìṣá, òun ríra rẹ ní bòjìṣá, gbàdúrà, ẹ̀mí ikú ni ọ̀tá fi ń wá ayé rẹ kiri. Ẹlòmíràn ẹni tó ti kú látọgbọ̀n ọdún, 20 ọdún ló tún padà ń rí. Ó pín sí ọ̀nà méjì. Ìkíní, o lè ní ẹ̀tọ́ kan tí o fẹ́ gbà ní ọwọ́ ẹni yẹn tó jẹ́ bí ògo ìṣẹ̀dá rẹ. Ọwọ́ àwọn yẹn la bí ọ sí, o ní ẹ̀tọ́ tó fẹ́ gbà lọ́wọ́ wọn ló fi ń rí wọn. Ọ̀nà kejì, Sátánì máa ń lò ó láti fi gba ògo ènìyàn lọ. Ọ̀pọ̀lọpọ̀ ó ní wèrè ń lé òun lójú oorun. Tí wèrè bá lé ènìyàn lójú oorun, ó pín sí ọ̀nà méjì. Áńgẹ́lì máa ń sọra di wèrè. Ó dìpẹ́ǹdì lé ibi tó bá lé ọ dé lójú oorun yẹn. Tó bá jẹ́ pé ibì kan tí o mọ̀ ló lé ọ dé, Ọlọ́run fẹ́ kó o ṣe àwọn ìṣípòpadà kan. Bóyá o wà nílùú Àkúrẹ́, oríwèlè tó lé ọ wá sí Ìbàdàn. Ọlọ́run. Orúkọ tèmi ni Prophetess A.A. Balógun Táyọ̀ láti inú ìjọ Holy Gospel Apostolic Glorious Church, ìjọ OGAC ní ìlú Ṣómólú. Agbára Ọlọ́run Olódùmarè yóò dì wá mú. Ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run tòní tí a ó bára wa sọ, òun náà ni ayé mi ń fẹ́ àtúnṣe. Kí ni ayé rẹ ń fẹ́? Kí ni ayé mi ń fẹ́? Àkórí ọ̀rọ̀ náà nìyẹn. Kí ni ayé rẹ ń fẹ́? Kí ni ayé mi ń fẹ́? Ọ̀pọ̀lọpọ̀ ni ò mọ ohun tí ayé rẹ̀ ń fẹ́, ṣùgbọ́n wọ́n á máa ti bìkan débìkan, wọ́n á máa lọ láti bìkan débìkan, síbẹ̀ wọ́n mọ ohun tí ayé wọn fẹ́. Ẹlòmíràn á lóun fẹ́ kọ́lé, òun fẹ́ ra mọ́tò, kò ṣiṣẹ́ kò ṣe nǹkan kan, á lóun fẹ́ ra mọ́tò 10 million, òun fẹ́ ra mọ́tò 50 million, jẹ́ẹ̀tì lòun fẹ́ gùn. Kí ni ayé rẹ̀ ń fẹ́? Kí ni ayé rẹ̀ ń fẹ́? Ayé yìí ẹ̀ṣẹ̀ ti bàjẹ́, ayé tí ẹ̀ṣẹ̀ ti bàjẹ́ ni. Ayé yìí sì ń fi àtúnṣe. Ọ̀pọ̀lọpọ̀ a ní mo fẹ́ kọ́lé o, mo fẹ́ ra mọ́tò ní o, nǹkan báyìí ni mo fẹ́ ṣe, mo fẹ́ dogún, mo fẹ́ dọgbọ̀n, ṣùgbọ́n kò kúrò lójú kan. Ṣùgbọ́n ó fi ẹnu sọ, kò wá Ọlọ́run, kò béèrè ìrìn àjò ẹ̀ lọ́wọ́ Ọlọ́run kó tó rìn. Ẹlòmíì nígbà tí ó bá lọ́kọ, ohun tí ó yẹ kí ó ṣe ní ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ọjọ́ ayé ẹ̀ kò ní ṣe. Tó bá wá jáde, tó bá rí bàbá sugar daddy, á bẹ̀rẹ̀ sí tẹ̀lé, á máa tẹ̀lé sugar daddy. Ó lè fẹ́, ó lè ní ọkọ tòun kò mọ̀ ṣe mọ́, ọkọ òun ò dáa mọ́, á lọ fẹ́ sugar daddy. Lẹ́yìn ọdún kan ìyẹn á lè jáde. Kí ni ayé rẹ̀ ń fẹ́? Kí ni ayé rẹ̀ ń fẹ́? Ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ló jẹ́ pé ìyàwó tí wọ́n gbé sílé, ìyàwó yìí ò tẹ́ wọn lọ́rùn. Wọ́n ti bìkan débìkan, wọ́n á gbé ìyàwó oníyàwó, wọ́n á lọ máa bá ṣe ìṣekúṣepọ̀. Ayé rẹ̀ ó ń fẹ́ àtúnṣe. Ayé rẹ̀ ń fẹ́ kó ṣe àwárí Kristi Jésù olùgbàlà, ẹni tó ní ohun gbogbo lọ́wọ́ tó sì ní agbára lórí ohun gbogbo. Ayé rẹ̀ ń fẹ́ àtúnṣe. Ayé rẹ̀ ń fẹ́ àtúnṣe. Ohun tí ayé rẹ̀ fẹ́ gangan nìyẹn. Ọ̀pọ̀lọpọ̀ ló ti kú sọ́nà báyìí, ká máa ní oṣó ni, ká máa ní àjẹ́ ni, láì kò mọ̀ pé ọwọ́ ara rẹ̀ ni. Kó béèrè lọ́wọ́ Ọlọ́run kó tó rìn. A ní ayé òun orí bákan, alóṣó alájẹ, alógun ìdílé òun. Ogun ìdílé ẹ̀kọ́ ló ń yẹ ọ́ lẹ́nu. Mo fẹ́ kó wá ayé ẹ̀ rí, nítorí pé kí ni ayé rẹ̀ ń fẹ́? Òun láti wá ayé rẹ̀ rí. Pàtàkì ọ̀rọ̀ mi nìyẹn. Kí ni ayé rẹ̀ ń fẹ́ gan-an? Òun láti wá ayé rẹ̀, òun láti mọ̀ ohun tí ayé rẹ̀ ń fẹ́. Ọ̀pọ̀lọpọ̀ lákòókò tá a wà yìí, ohun tí wọn ò pè sí, òun ló máa lọ yọjú ọ̀ràn sí. Nígbà tó bá yọjú ọ̀ràn sí, nígbà tó bá tó àkókò, tó bá jẹ̀bi bọ̀ ń bẹ̀, á ní nítorí pé ohun tó yẹ kó ṣàwárí lọ́dọ̀ Kristi Jésù kò ṣàwárí ẹ̀. Ìrìn àjò ayé ẹ̀, òun láti ṣàwárí ìrìn àjò ayé ẹ̀. Ìbáàjẹ́ ọkùnrin ní ọkọ̀jọ́bìnrin ní ọmọdé ní àgbà ni, ṣàwárí ìrìn àjò ayé rẹ̀. Kí ni ayé rẹ̀ ń fẹ́?
ẹ jẹ́ ká wo ọ̀rọ̀ Ọlọ́run, ẹ jẹ́ ká lọ nínú ọ̀rọ̀ Ọlọ́run, ẹ jẹ́ ká wò